wọ́n jẹ́ kí n mọ̀ pé yes wọ́n jẹ́ ká mọ̀ pé ìpìlẹ̀ àmì ìṣerere ni àwọn olórí wa nínú ìṣèjọba ni wọ́n jẹ́ fún àwọn atájẹ́ aráàlú ni wọ́n jẹ́ fún àwọn atájẹ́ ọmọ Yorùbá láti ìrandíran wa bẹ́ẹ̀ ni gbogbo àwọn náà táwa kún àwọn baálẹ̀ tó kùn káàkiri ní ìpínlẹ̀ Èkó ni o àwọn olóyè tó kùn alọ́balọ́ba ní ìpínlẹ̀ Èkó káàkiri gbogbo ilẹ̀ Yorùbá ẹ jẹ́ káwọn náà ṣe kí ni láti àsìkò yìí lọ láti ìsinsìnyí lọ láti àsìkò yìí lọ ẹ jẹ́ káwọn náà bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ bí iṣẹ́ tó bó kí ni kò sáwọn tá a ní lẹ́yìn Ọlọ́run àwọn olórí wa ló tún kùn là ń retí àyípadà rere látọ̀dọ̀ wọn là ń retí nǹkan tó máa mú gbogbo nǹkan tó le kókókókó nílẹ̀ Yorùbá ní Nàìjíríà nǹkan tó máa mú gbogbo àwọn nǹkan yìí dẹ̀rọ̀ fún wa àtọ̀dọ̀ àwọn olórí wa láti retí ẹ̀ ẹ má jẹ́ pàtó ra wa jẹ kò jù bẹ́ẹ̀ lọ lẹ́ẹ̀kan sí mo kí yín àwọn ẹni bí ẹni àwọn ènìyàn bí ènìyàn ẹ bá mi share kó lọ fà ẹ bá mi comment ẹ bá mi like kó lọ fà gbogbo ẹ̀yin ènìyàn gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáyé pátápátá nípínlẹ̀ Èkó ni ìpínlẹ̀ Ògùn state ni ìpínlẹ̀ Ọ̀yọ́ ni Ọ̀ṣun state Ọ̀yọ́ state Ondo state Èkìtì state Kwara state mo ní ṣe ti fẹ́ gbọ́ ẹ jẹ́ kájọ péyáyá kájọ péyà síbẹ̀ kájọ ṣe bẹ́ẹ̀ ni nítorí kí ni àwọn tó mọ̀ ń sọ yìí wọ́n mọ̀ pé ẹgbẹ́ alálùbáríkà ní ẹgbẹ́ All Progressives Congress àwọn olórí wa tá a ní nínú pátì yẹn àwọn olórí wa tá a ní tó ń ṣèjọba fún alọ́lọ́ba ẹ̀ tó jẹ́ ọmọ Yorùbá wọ́n mọ̀ pé àwọn la ní àwọn ni wọ́n jẹ́ ìpìlẹ̀ àmì ìṣerere láti ìrandíran àwọn ọmọ Yorùbá torí náà kọ́ ẹ bá mi fi sọ́kàn o bẹ́ẹ̀ ni lọ́dọ̀ baálẹ̀ eléjìgbò mẹ́kùn Ọ̀tà Àwórì kingdom baálẹ̀ Samsudeen Àjàní Awóyẹmí Agbájé Alógún lọ́tẹ̀wọ̀n bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ ṣe 5 years anniversary wọn and eléjìgbò mẹ́kùn day ní Friday on the 20 December ọdún 2024 tá wà níbẹ̀ yìí lábẹ́ ọba wa Ọlọ́tà Abdulkabir Ọbalanlẹ́gẹ́ ẹkùn kejì bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká fi sọ́kàn ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká fi sọ́kàn ó ṣe kókó ó ṣe pàtàkì kátúyàyà ká bá wọn raṣọ bẹ́ẹ̀ ni ká bá wọn gbórí wọlé síbẹ̀ tinúdúdùn ẹ jọ̀ọ́ tàríyá ká bá wọn fi mójú wa débẹ̀ níjọ́ yẹn mo dẹ̀ ṣe ládàá pé ọjọ́ àkù láyọ̀ àtàláfíà bákan náà àti ọba Abudu Wajid Olórúba pẹ̀lú ọba Akeem Ọdún Àró níkọ̀tún àníkẹ́ mo ṣe sọ lẹ́ẹ̀kan ènìyàn bàbá wa sẹ́nitọ́ Ọlámilékan Yáàyì náà ní gbogbo wọn àti bàbá wa MFR gọ́fìnà Dàpọ̀ Abíọ́dún bàbá wa ní Ògùn state wọ́n ti jọ àwọn jọ ń ṣe pọ̀ náà ni ìkọ̀kọ́ náà ní gbogbo wa gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ ọmọ Yorùbá àsìkò lélẹ́yìí láti ṣe kíni láti nífẹ̀ẹ́ ara wa dénú bàbá jùlọ ká nífẹ̀ẹ́ àwọn olórí wa tó ń ṣèjọba fún wa so gẹ́gẹ́ bí mo ṣe ń sọ̀rọ̀ ní ọjọ́ náà àǹkàrá tó ń fẹ́ fi wọlé tó ń rà fún ìṣe ayẹyẹ ọjọ́ náà àǹkàrá ọ̀pá mẹ́rin pẹ̀lú fìlà 8,000 ni 8,000 naira fọkùnrin òun ni ọ̀pá mẹ́rin pẹ̀lú fìlà